Continue straight on A45 east. Continue straight for 7 minutes, play 43 towards Kettering. Continue straight for 6 minutes, play 43 towards Kettering. Life táwọn politician fi jẹ́ kó gbádùn lélẹ̀ kẹ́rù máa bẹ́ẹ̀ láti drive from point A to B after 64 years wọ́n destroy gbogbo ilẹ̀ Yorùbá láti exit agbára Ọlọ́run agbọ́dọ̀ exit kúrò ní Nàìjíríà kí wọn náà lè gbé life tó dàbò tó di pé ọlọ́jọ́ máa dé. There's only one life yẹn lọ́ọ́ ti restrict yín ọ̀ fún yín níṣẹ́. What we told everything títí wọ́n ṣe fún yín ọba yìí jẹ́ ọgbọ̀nà jẹ́ àwọn politician ló tún wá ń sọ fún wọn pé àwọn ló tún wá ń sọ fún wọn pé 2027 kẹ́tù wá dìbò àwọn ló burúkú ṣé wọ́n hàn pọ́tí bá yí ẹ̀ jẹ́ ni. àgùdà jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì bá ń ṣiṣẹ́ tó ṣe gbogbo ẹ̀tọ́ fọ́mọ aráàlú á máa gbádùn á dẹ̀ máa san tax yẹn la máa fi máa tọ́jú àwọn tí kò ní strength àbọ̀rọ̀ mọ̀ yẹ nísìn wọ́n nígbà tẹ́ ẹ pé ilẹ̀ Yorùbá nìkan ló ti ń generate tax àwọn ló burúkú tó kù wọ́n náà wọ̀n ní àwọn ọ̀fẹ́ san tax káàmá mo mọ̀ kí ló kàn wá pẹ̀lú Kánò kí ló kàn wá pẹ̀lú ilẹ̀ Haúsá. Ẹni ajá àfihàn sílẹ̀ kó olúkálukú dá máa ṣe tiẹ̀ ẹni rẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ìyá máa jẹ́ everybody ní. Olúwa lálábàárò mi Olúwa lálábàárò mi
olúwalálábẹ̀rù mi. Torí gbogbo àwọn truck tó rí oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi kan ló wà nínú ẹ̀, medical, logistics, computer, àlọ́rọ̀ kò yẹ nísìn. Gbogbo mọ́tò tó wà lórí títì ló ní MOT tó ń ṣiṣẹ́. O kò lè gbé mọ́tò sórí títì tó máa mọ tó ń ṣe. Ìlú òfò. Wọ́n mú gbogbo ọmọ Yorùbá wọ́n sọ wá di ìtọ́lọ́wọ̀n ọ̀gá wa. Olúwalálábẹ̀rù àwọn ọmọ Yorùbá. Ọmọ ayé ọmọ difficult for everybody. Torí kíni? Ẹ tún sọ̀rọ̀ 2027. Ké 2027 lè ká máa sọ̀rọ̀ nísìn. Gbogbo ìjẹ́ tí ń dì láti 1999 kí ló mú jáde? Nothing. Kò mú kankan jáde. Òfò àtàdánù ló mú jáde láti 1999 rárá. Tẹ̀tí ń dìbò. Ìjọ tẹ̀tí ń dìbò nísìn. Ṣé ó tún lè ayé ẹ̀ ṣe? Gbogbo voting tó ti ń vote. O tún ló fẹ́ lọ dìbò ní 2027. Lẹ́yìn kó máa sọ fún ọ tó ká divide Nàìjíríà kó kálukú máa bá tẹ̀. Wàá kàn máa wo gbogbo eléyìí múvì ni. Àbọ̀rọ̀ mọ̀ yẹ nísìn. Wàá máa wo bí múvì ni, bó ṣe máa wò l'Amẹ́ríkà máa wò ní Germany. Títì wọ̀ lè ṣe. Wọ́n náà máa ṣe títì láti 20 years. Láti 20 years lọ́dún náà máa bá wa ṣe títì Lagos Ibadan expressway. Imagine kí terrorist wọn máa jáde lórí títì báyìí kó máa kidnap gbogbo wa ká máa san ransom. Mo kẹ́yìn ọmọ Yorùbá nation. Àní ṣàṣetì láyé wa. Àṣeyọrí la máa ṣe ó kù díẹ̀. Akí bàbá kí lóye dáadáa bí olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ ọlọ́àbá àdúró tiẹ̀ á wà pẹ̀lú ẹ̀. Why do you do me so? Nigeria go better, everybody don sálọ. Bẹ́ẹ̀ni ìbùkún fórílẹ̀-èdè Yorùbá. Para. Mo kẹ́yìn ti Peterborough. Mo kẹ́yìn tèmi ní United Kingdom. Akúṣẹ́ ni o. Ara ajé jẹun láṣẹ ìdùnnú rẹ̀. Àwọn kan ló ń báṣẹ́ lọ yẹn nísìnyí. Torí wíwọ́n ra jókòó yẹn iṣẹ́ ló ń ṣe lọ yẹn. Yellow six kọ́nà. Wetin ìyàwó mi àní mo máa ń jẹun ni. Ó ní mo mọ́kọ. Àìdíà náà la ní ìgbè. What do you tell me? What do you tell me? Why do I so Nigeria? Àná àṣẹ Nàìjíríà mọ̀. Ìwọ tún ló fẹ́ lọ dìbò 2027. Ó jẹ́ lọ sun PVC ẹ nínú. PVC ẹ tó fún ẹ lówó. PVC ẹ tó fún ẹ lẹ́dúkéṣọ̀n. PVC ẹ tó máa yẹ ẹ tó bẹ́tà. Oh, why do you tell me? Why you do me so? Àwọn ọmọ 18 years old, wọ́n ti ń drive, wọ́n ti ní mọ́tò, wọ́n ti níṣẹ́. By the time àwọn máa pé 22, wọ́n ti ní mortgage, wọ́n ti ní savings. Nígbà tó ní send owó lọ anywhere l'Africa. Àwa náà là ń send owó sí Africa. Ti send owó títí àti send owó ti sú wa. Owó tá à ń send náà kò yọ lára anybody nílé. Láti 25 years, wọ́n náà ṣe democracy rọ. Democracy tó mọ any changes wá fẹ́ anybody. Àkúrẹ́ nílé ọmọ lọ́lá o. Mo kẹ́yìn yan wa, àṣeyọrí la máa ṣe lágbára náà. Gbogbo àwọn kámẹ́rà tó ń rí lókè yẹn, tó bá ti sáré jù, á fún ẹ tíkẹ́ẹ̀tì. Ọlọ́pàá ò ní láti máa bẹ́ẹ̀ jà lójú títì. Á bá tíkẹ́ẹ̀tì nínú ilé ẹ̀. Èyí ò làbọ̀rọ̀ kọ́lọ́pàá máa bá ẹ du steering.
ọlọ́pàá máa bá yín du steering wọ́n máa ní kẹ́ ṣí fóònù yín ẹni tó ṣe yahoo wá ní ṣe yahoo ìlú òfò ìlú àdánù exit Nigeria ṣé wọ́n kámẹ́rà tó ń rí lókè yẹn àwọn kámẹ́rà yẹn oníṣẹ́ tó ń ṣe bọ́ ṣe wọ́n yẹn ó ti sọ yẹ speed limit 50 ni tó bá ti sá more than 50 wọ́n ní láti bẹ́ẹ̀ rojọ́ àgbà tíkẹ́ẹ̀tì ni this is intan sọ pé Yorùbá nation lélẹ́yìí o nídìí ọlọ́pàá lójú títì kó máa lé àfi tó bá yẹ pé criminal kan wá. mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà labroad àkúṣẹ́ takuntakun àṣeyọrí la máa ṣe kò ní sú gbogbo wa láti Nottingham dé Manchester mo kẹ́ ẹ̀ tẹ́ wà ní Canada mo kẹ́ ẹ̀ tẹ́ wà nílé náà ohun yìí náà kẹ́yìn náà ríṣẹ́ ṣe nígbà tó ṣiṣẹ́ kí lẹ máa ṣe sí ká sùn ká jí enterprise kéèyàn máa sùn kó máa jí kó wá máa lọ sí church kò ní kọ́ ó wá ń gbàdúrà pé kọ́lọ́ ń jẹ́ oríṣẹ́ níbo ló ti fẹ́ ríṣẹ́ náà níbo ló ti fẹ́ rí iṣẹ́ nígbà tó ọ̀dà lé iṣẹ́ sílẹ̀ gbogbo àwọn tó ní iṣẹ́ gánṣẹ́ gbogbo wọn tó ní business gbogbo ẹ ti fold up Nàìjíríà ìlú òfò níṣẹ́ ẹ jẹ́ a fi Nàìjíríà sílẹ̀ a fi Nàìjíríà sílẹ̀ kí Nàìjíríà máa bá tiẹ̀ lọ kò favour wa kò máa yé wa bẹ́tà kàkà bẹ́ẹ̀ ó ń fi tiẹ̀ kó bá wa ni Nàìjíríà ń fi tiẹ̀ kó bá wa ni ẹ jẹ́ ká fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ irọ́ ẹ fẹ́ gbà irọ́ o àárín lọ at the end of the day ìyà náà lẹ bá ń bẹ̀ fi Nàìjíríà sílẹ̀ kò ní kankan tó ń ṣe fún ẹ kò favour anybody ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ ẹ ṣe jáde yan wa ẹ bá ń ṣe ẹ Orlando lè fi rárá ń jayé lọ́ntẹ̀mí kí la máa ṣe sí báyìí mo kí ọgbà ẹ̀yin àfa wa dáadáa ẹ̀yin mùsùlùmí dáadáa tẹ́ǹṣẹ́ ẹ̀yin mùsùlùmí terrorist àwọn lákàdé terrorist wọ́n ti dùn mí so what are you tell me what are you so ànílẹ̀ a lè develop ẹ̀ àìmọye diaspora tó ti ra ilẹ̀ wọn ní kan wá ra lẹ̀ ká ló máa ra lẹ̀ sínú ìlú tó ní security orí yóò pè wá ra lẹ̀ ilẹ̀ táwọn ọmọ onílẹ̀ wọn máa disturb yín lórí ẹ̀ ilẹ̀ tó máa rà tí tó mọ̀ bí ẹ̀mí ẹ̀ máa lò ìlú burúkú mo like Bentley tó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ó tan red ni bí Manchester United ìwọ náà sáré wò ó jórí gbogbo àwọn tó ti ṣiṣẹ́ tó ti san owó fún wọn ṣé wọn náà rí bó ṣe rán lọ ẹ̀ Bentley wọ́n ti ṣiṣẹ́ tó bá dé èjì wọn wá ra mọ́tò tó dáa wọ́n máa fi travel kiri wọ́n máa jayé gbogbo àwọn bàbá wa tó ṣiṣẹ́ wọ́n ti jí pension fund wọn 419 country àwọn couples ni wọ́n ní ẹ̀ bó ṣe rán lọ yẹn bí wọ́n ní business ni bí wọ́n ní generation wealth ni gbogbo business ilẹ̀ Yorùbá lẹ́ ti destroy èèyàn lórí burúkú àwa ní ká fi Nàìjíríà sílẹ̀ èèyàn kan sọ fún wa pé ká ṣèwà ní Nàìjíríà orí ẹ̀ ò pè Nàìjíríà kọ́ Nàìjíríà ni mo mọ tó múnú Nàìjíríà idiot all over the place a ní Nàìjíríà gbé wa ó ní ká mú Nàìjíríà ẹjọ́ lọ gbọ́ Janet jàre sísá mi dáadáa mo kẹ́yìn tèmi ká máa send owó tó fẹ́ náà nìyẹn ká máa send owó sílé àbí ká máa send owó sílé ní gbogbo ìgbà ẹni tó wà nílé ò ní send owó sí wa àwa ni ká máa send owó sílé torí ọmọ tó ń lọ ẹni sìn ayé ò ní láti já pé èèyàn kan máa kidnap òun mo kí àmì táyọ̀ kíkẹ́ mo kí ogbó wa lẹ́ẹ̀kan sí o wọ́n Nàìjíríà owó Yorùbá nation la fẹ́ break it up now break that shit country up. Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ ebi náà ni àwọn yẹn ti pa ṣíkì sí wa lára gbogbo àwọn lè ní sí wọ́n ṣe ẹ̀kọ́ ni wàá kọ́lé Nàìjíríà kò ní sómi kò ní síná. Yorùbá nation la fẹ́ Yorùbá nation la
In 1 mile, at the roundabout, continue straight. Yorùbá nation la fẹ́. Ẹran ló ń sìn ní gbogbo ọwọ́ ọ̀tún mi báyìí nísìn. Wọ́n ń dẹran káàkiri lójú títì tó ń jẹ kológun ìlú òfò. Idiot all over the place. Yorùbá nation la fẹ́. Gbogbo bí ẹ̀kẹ́ wo báyìí ní farm ni o, farm, left right farm. Wọ́n Nàìjíríà òfò wọn. Mo kíyà mi, mo kí gbẹ̀yìn. Ẹ lọ máa múra sílẹ̀ fún night vigil. Lórí farm ní gbogbo bíbá ẹni sìn, farm ní gbogbo ẹ̀. Bí pa wáyà ń jẹ wá, àlè lọ sóko. Wọ́n ti pa ṣégè sí wa lára. Wọ́n Nàìjíríà òfò wọn. Ẹ lọ bá máa dáwó sínú YSDF. Ẹ dáwó sínú wọ̀ràn mìíràn. Ọlọ́run àbógo aláṣírí. À ń ṣe ìlànà mọ́ ní Sátidé YSDF. Mo kí gbogbo àwọn gúrùpù ìlànà l'Amẹ́ríkà ní Canada. Èmi Bentley yẹn ló ṣe ń lọ lọ́nkàn yẹn. Break it up now. Kálukú máa bá tiẹ̀ lọ. Ìlú òfò. Everybody ń pariwo ìlú yóò kò wọ́. Continue straight. Wọ́n Nàìjíríà wo. Kì í ṣe yeye láfẹ̀ẹ́ kámẹ́rà oríṣiríṣi ó níṣẹ́ tí gbogbo àwọn kámẹ́rà yẹn ń ṣe. Ìwọ commit crime wàhámọ̀ bí wọ́n máa mú ẹ bí wọ́n ní mú ẹ. Tó bá ra kámẹ́rà ní Nàìjíríà iná ò ló fẹ́ fi plug ẹ̀ tó máa fi ṣiṣẹ́. Continue straight for 6 might be no minutes. internet Wait connection. 43 towards Heatherwick. Bentley yẹn ló ń lọ lọ́nkàn yẹn. Ó ń yọ̀ lọ ni. Ọmọ 16 years fẹ́ gun Bentley kò níṣẹ́ lọ́wọ́ olórí burúkú. Owó ẹ̀ tó máa fi ṣe ritual. Farm ló wà ní gbogbo ẹgbẹ̀gbẹ́ mi báyìí. Left and right farm. Ṣé tí Fúlàní máa ń yọ ọ́ lẹ́nu? Wọ́n ń disturb wọn ṣé wàá máa rún jẹjẹ nílùú? Wọ́n Nàìjíríà ò fowó. Everybody ń pariwo. Àwọn kan tó lè ń pariwo náà wọ̀ serious. Koikimedia bẹ́ẹ̀ni. Adigbóhùn sókè. Good night Nigeria. Everybody ń polongo. Òun ni kíákíá ọ̀nà àbáyọ. Everybody gbìyànjú. Wọ́n Nàìjíríà ṣòro ìlú òfò. Mo kí gbogbo èèyàn wọlé nǹkan sí i. Yorùbá nation no going back. No retreat, no surrender. No retreat. Ẹ ká lọ gbọ́ lóyè Ìgbòho lẹ́ẹ̀kan sí. Ó yá Ìgbòho ṣá. Ẹ̀yà èrè ọlọ́pàá ló ń lọ yẹn nísìn. Safety àti security aráàlú wà very very important. Ìlú tó bá dé ní security àwọn èèyàn ní wá síbẹ̀ kí ló fi máa ṣe níbẹ̀. Àràbà mo kí ọpẹ́ ọlọ́run máa gbọ́ tiẹ̀ àdúrà wa gbà máa kí àwa tẹ̀lé sọ̀rọ̀ farm fish pond kan ló wà lẹ́gbẹ̀ẹ́ mi nígbà farm ní gbogbo ẹ̀ left and right farm oko lọ́ndà gbogbo bí ta wáyé oko ni oko lọ́ndà left and right ẹ súnmọ́ bí má bá mi ká lọ o. Left and right farm ní gbogbo ẹ̀ farm ní gbogbo ẹ̀ ibi Ìgbòho igi ìmàmí tó lọ èrè pẹ́ntì ẹ̀ sínú ẹ̀sùnmọ̀ bẹ́ẹ̀ àwọn bàbá tó ti rìtáyà ọmọ 22 fi máa gun Bentley kò níṣẹ́ lọ́wọ́ fi lọ ra Bentley olórí burúkú àwọn ọmọ olè ṣùgbọ́n àlẹ́ ṣe máa fẹ́ Yorùbá nation wọ́n lè fẹ́ corrupt country
kódà ìtòlóye sọ nìyẹn olóyè ní má jẹ́ kó pa wọ́n yá já sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí akí bàbá kí lóye dáadáa akí ẹ̀mọ̀lá akí bàbá wa òun bàtà akí jọjà akínọlá akí gbogbo ysdl ẹ lọ máa múra sílẹ̀ 2025 wọ́n fẹ́ bọ́kọ̀ ọgbọ́dọ̀ fún wa ní ìbéèrè wa ẹ̀yin lórí burúkú olóṣèlú ẹ fi àjẹ gbogbo àwọn ọmọ wa ẹ fún wọn níṣẹ́ ẹ fún wọn anything wọ́n ń sùn wọ́n jẹ́ enterprise ni nílùú tó lọ́ràá tó ní gbogbo nǹkan ìntìlẹ̀ Yorùbá ní UK ò nídàájẹ́ wọn ò nídàájẹ́ gbogbo ẹnu mo fi sọ 27 years láti fi gbé nílùú ọmọ Adéyẹmọ akíkanjú ọmọ tó dúró akíkanjú ọmọ. Sunday wọ́n ní ká má dárúkọ Ìgbòho orúkọ dádì ẹ̀ là bá máa dá one pastor ọmọ àdé. báàbá dárúkọ Ìgbòho sórúkọ dádì ẹ̀ ní kí n máa dá Ìgbòho kọ́ ló gbójú jáde bẹ́ẹ̀ni ó tún lóhùn òní oní kò sóhun ó ní kò sóhun wọ́n ti àkáǹtì ẹ̀ pa wọ́n pa ọ̀rẹ́ wọ́n pa ẹ̀gbọ́n ẹ̀ wọ́n gbé bọ́dì dání olórí burúkú ìjọba òfò ìjọba olórí burúkú ìjọba olè Tinubu wà lọ hospital báyìí ní France kan tọ́jú ẹ̀ báyìí nísìn ọlọ́run fún lálàáfíà ó ti wà ní France wọ́n ti ń gun lábẹ́rẹ́ báyìí kò mọ tó ń lọ láyé mọ́ tó ń lọ lọ́run báyìí olórí burúkú common hospital wọ̀ lè ṣe àwọn ọ̀dàlẹ̀ olè tán àwọn ọmọ Yorùbá nìyẹn àwọn kan ẹ̀yin kan sá pé kó bàjẹ́ ìwé lórí burúkú ẹ̀yin wà lábúrọ̀d ẹ̀yin gbádùn ayé tó dáa ẹ̀yin sọ fẹ́ tó wà ní kó lọ máa pe Jésù àti Mohammed orí yóò pè pọ́ǹp pásítà tí gbogbo wa bá dúró lẹ́yọ kan ká dúró mélòó láwọn olóṣèlú mélòó ni gbogbo wọn àwọn tó ń ṣòṣèlú lé wa lórí mélòó ni gbogbo àwọn olórí burúkú wọn bọ̀ nígbà tó yẹ pé ọ̀dàlẹ̀ ti pọ̀ jù ọ̀dàlẹ̀ àwọn ẹran ló ń sìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ báyìí ẹran ló kún gbogbo bẹ̀ fáàmù oríṣiríṣi àwọn kan ló ta báísíkù níbẹ̀ yẹn nísìn bí àwọn kan máa fi ṣe export para la ó yà mí lẹ́nu omi inú gbọ́dọ̀ kan wà wọ́n ní kí ló dé tá à ń ṣe Yorùbá nation mo ń ṣe Nàìjíríà ṣiṣẹ́ ọmọ àlè olórí wọn náà wo gbogbo bó ṣe lọ bó ṣe tẹ́ lọ́lọ́lọ́ sórí ṣé wọn náà rí fáàmì ẹ̀ sórí gbogbo ẹ̀ bó ṣe lọ bó ṣe yán bó ṣe jẹ́ kí ilé ayé rí nìyẹn ayé ò gbọ́dọ̀ le rárá àràbà yìí kiri ọ̀rọ̀ ìdán ṣó dábàá Hausa Fúlàní bó ṣe ń pa wá. bẹ́ẹ̀ni òun láti nǹkan tá a ti ń drive kò sí wàhálà kò sí ìyọnu tó o bá ti kọjá nǹkan ní kó máa drive a máa control ẹ̀ tó bá fi lọ jù bẹ́ẹ̀ lọ wá slow down kò ní sàjẹ́ láyé tiwa ilẹ̀ Yorùbá máa dúró lẹ́fẹ́ bẹ́kọ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ peace war lẹ́fẹ́ nìyẹn ọdún méjèèjì mo kí o gbọ́ ìyá dáadáa ẹ bá mi gbọ́ ilé iṣẹ́ bọ́tì ìwọ náà wo gbogbo bẹ́ẹ̀ bó ṣe rí ilẹ̀ Yorùbá dájú bíbá ẹ lọ ilẹ̀ Yorùbá dájú bíbá ẹ lọ àwọn olórí burúkú ọba ayé jọ́dọ̀ ń jẹ́ ìwọ náà rí ogun àwọn tírélà yẹn ẹrù ló wà nínú wọn bó ṣe wà yẹn o gbọ́dọ̀ ní nǹkan kan tó máa ṣe tó máa generate owó fún ẹ o gbọ́dọ̀ lè lọ sí school o gbọ́dọ̀ lè lọ kọ́ṣẹ́ gbogbo tá a sọ nìyẹn o wọ́n ní wọ́n láwọn ò fẹ́ yẹn sórí fireman ló ń lọ yẹn nísìn ṣe bí àwa náà nígbà ni ṣe bí kò sódodo kankan mọ́nu Nàìjíríà irọ́ ló wà ń bẹ̀
galloping. Mọ́tò yìí tẹ́ bàjẹ́. But tó bá dream of this car, wà lọ ṣiṣẹ́, wà á ṣiṣẹ́ dáadáa. O gbọ́dọ̀ ṣiṣẹ́ kó níṣẹ́ tó dá lọ́wọ́. Àti fi bọ́ sórí ẹ̀mú ọ̀dá ẹ̀. Mo ní ta bá ti bọ́ sórí ẹ̀mú ọ̀wọ̀ bí bàbá anybody dákó dá wa dúró ní sóríire. A ti bọ́ sórí ẹ̀mú. Òmìnira la fẹ́ àfẹ́ Nàìjíríà mọ̀ Nàìjíríà òfò ṣìwọ́. Exit left. Wọ́n á bìnrin èèyàn wa. So mo kí wa lẹ́ẹ̀kan sí àṣeyọrí la máa ṣe àṣeyọrí àṣetìláyé wa. Àkókò délẹ̀ lérí. Exit left to junction 7 to A43. Ó yá bá ń gbóhùn sókè bọ́dà mi dáadáa. Àdélẹ̀ lérí. Àdélẹ̀ lérí lágbára. In 900 feet, use the left 2 lanes, then at the roundabout take the 3rd exit. At the roundabout take the 3rd exit on A43 towards Koikimedia. Anika fi Nàìjíríà lẹ̀. Nàìjíríà ò ṣiṣẹ́. Òun sọ pé ó máa ṣiṣẹ́. Ṣebí nǹkan tí dádì ẹ̀ sọ fún ẹ nìyẹn. Ṣé dádì ẹ̀ tó ti padà kú nísìn? Ṣé Nàìjíríà padà ṣiṣẹ́? Kò ṣiṣẹ́ náà. Ó yá gbóhùn sókè. Tágbà gbàrà. Gbogbo Yorùbá wá pátá. Ṣé ló sọ fọ́kọ́sẹ́? Yorùbá wá yọ lójú. Ọlọ́wọ́ dá dúró. Yorùbá nation must stand. Kí ló sọ pé wọ́n yọ wá lójú? Ọlọ́wọ́ dá dúró. Yorùbá nation must stand. Ọmọ ńlá o. Yorùbá pátá. Èyí ló sọ pé wọ́n yọ wá lójú. Ọlọ́wọ́ dá dúró. Yorùbá nation must stand. Nínú sọ pé ọlọ́wọ́ dá lójú. Ọlọ́wọ́ dá dúró. Yorùbá nation must stand. Ọmọ náà. Bó ṣe jẹ́ kílẹ̀ Yorùbá wà develop lélẹ̀. Bọ̀ wọ́n ti rí tí bàbá Awólọ́wọ̀ lè ṣe. Wọ́n wá mú gbogbo wàhálà bàbá Awólọ́wọ̀ wọ́n turn upside down. Ìwọ́n mọ̀ pé bàbá Awólọ́wọ̀ máa ṣe tó máa da débi pé ọmọ Yorùbá kankan ní travel kúrò lórílẹ̀-èdè ẹ̀. Wọ́n destroy ẹ̀. Wọ́n mú regional government wọ́n turn upside down. Wọ́n tún wọ́n sọ̀rọ̀ restructure kò ní da fún bàbá bẹ́ẹ̀ tó bá tó dárúkọ restructure. Ẹ pé gbowó Sunday wá o. Àwọn ni wọ́n lè lọ ẹ pé gbowó Sunday ní. Ẹ̀yà ilẹ̀ lójú ogun òun máa ń pè lálágbára. Ó ń ṣe lọ́dọ̀ Ìgbòho. Ọlọ́run fún mi. At the roundabout, take the 1st exit on A43 towards Koikimedia. Tony Aegis, ẹ̀gbọ́n mi dáadáa. Wọ́n ìgbò owó. Wọ́n àdó ọgbó ilẹ̀ Yorùbá. Wọ́n àdó ọgbó ilẹ̀ Yorùbá. Akọni ilẹ̀ Yorùbá àdó ọgbó ilẹ̀ Yorùbá. Bẹ́ńtì ẹ̀ ṣì ń tẹ̀lé mi ṣá. Wọ́n tó ilé mi ṣe dọ̀tí. Ọlọ́run ọmọ náà abúlé tó ti ń bọ̀. Ó ṣá. In 1.3 miles. At the roundabout, take the 2nd exit on A43 towards Koikimedia. Ọmọ tó ṣiṣẹ́ láyé ó fi gun Bentley àwọn olè. Nípa bẹ́ẹ̀ni ẹni gíga ní àdàǹgbẹ sákúrẹ́ wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni àwọn ẹrú torí àwọn tó ń tún títì lélẹ̀ àwa la máa gbára wa sílẹ̀ àbíyẹ
gbòòwò máa ṣe bó ṣe ṣe lọ. Aláàánú lẹ́yìn rẹ̀. Ọkùnrin mẹ́ta ni. Máa ṣe bó ṣe ṣe lọ. Gbogbo ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀. Ṣé Nàìjíríà kí tó yé o? Yé bàbá dáadáa. Bàbá dáadáa. Ọlọ́run bá wà pẹ̀lú ní bàbá. Afẹ́ tó ríra ó kù díẹ̀. I'll pull over so you like. Alright, if I'm end the broadcast and singing, I do have to bug back. And it's last one last share the money. Ó kù díẹ̀ adélẹ̀ lérí agbára Ọlọ́run. Gani Adams tó perform. Gani Adams tó níjà ọmọ Yorùbá ò ṣe é jà. Àwọn ẹrú ẹ máa bọ́ lóko ẹrú. Mo kí bàbá mi ní ròde Abíọ́lá Sunday Igboho máa ṣe bó ṣe ń ṣe lọ. Mo kí ẹ̀yin tara Èkìtì. Mo kí àwa mo dúpẹ́. Mo kí àmì Stella Ṣódẹ̀yìndé ẹ káàárọ̀ mà. Àfá Ibrahim mo kí yín o. Mr. Funṣọ́ Babalọ́lá mo kí yín. Then Yoruba nation no going back. Everybody must reject Nigeria. Nigeria will. So I gotta go now. I got a lot of other things to take care, and I need to now finish my. Oh yeah. So you wanna go there? You're a yet affair could live a better life. So you go there, so the train line look bad because. Sori gbogbo bí tó ń wò yẹn field ló ń wò yẹn sori gbogbo bí tó ń wò yẹn sori can you say it sori pé field ni farm ni o gbogbo bí tó ń wò yẹn farm láàrin ẹ̀ lọ gbé oríṣiríṣi nǹkan gbà wind turbine nìyẹn lẹ́yìn tó bá wò lẹ́yìn dáadáa wind turbine sori òun ló lọ lókè yẹn bá a sọ pé ó fẹ́ Yorùbá nation Nàìjíríà ni kò máa tọrọ fún bomb bastard. Anyway, I gotta go now. Thank you so much. Àkúsími ènìyàn àdúrà wa gbà àti máa pàdé later. Koikimedia, bringing the world closer to your doorstep.